Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé, àìnípẹ̀kun. Kí n tó tẹ̀síwájú ọ̀rọ̀ náà nígbà tí mo ti rí bá Olódùmarè, màá ṣèbà lọ́wọ́ Babaláwo ọmọ ọ̀dọ̀ àgbà, torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àpilẹ̀kọ ni. Ṣùgbọ́n nígbà tí mo rí ìmísí tó fún mi pọ̀, mo wá pé màá sọ̀rọ̀ yìí, màá sọ fáyé. Kó wá má dàbí ìgbà tó jẹ́ pé èèyàn parí sí ọ̀rọ̀ ni. Adéfá, ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ yìí kì í san náà ni níbi tí mo ti rí ibẹ̀ lórísun ibi tí mo tọ́ka sí wọn. Bẹ́ẹ̀ ni, nítorí pé ọgbọ́n àtijọ́ òun náà ló ní kálukú wa ńlá ń yá lò. Àwọn kan ń bẹ tó jẹ́ pé a rán wọn níṣẹ́ pé kí wọ́n kọ́. Àwọn kan ń bẹ tó jẹ́ pé a rán wa níṣẹ́ pé kí a sọ. Àwọn kan sì ń bẹ ní iṣẹ́ pé ẹ ṣe lágbèléwò kí gbogbo ènìyàn kí wọ́n máa rí. Ọmọ ọ̀dọ̀ àgbà, mo ṣèbà. Gẹ́gẹ́ bí orin tí a ti kọ sẹ́yìn, that was 2012 I think, tí mo sọ pé Adéfá mo ṣèbà àgbà, ẹni abálábà ni bàbá, ẹ jẹ́ ẹni tìbí ti hàn, níre níre là ń sọ̀rọ̀, átàrí ìkàyé mi ò dùn bí oyin. Ewúrẹ́ ló wọlé kojúbà, mo ló dohun àmúbọ̀ ọ̀fà. Àgùntàn ló wọlé kojúbà, mo ló dohun àmúsomọ́lẹ̀. Bẹ́kò ló bá ti rí bá fábà, ó di dandan kílẹ̀ lanu fún. Bàbá dọ́kọ̀ àríbá oyin, àtètè dọ́kọ̀ àríbá fún ẹ. Níre níre là ń sọ̀rọ̀, átàrí ìkàyé mi ò dùn bí oyin. Ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò dùn láṣẹ Ifá, láṣẹ Olódùmarè. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí máa ní ṣe pẹ̀lú èdè. Èdè ni èdè lẹ́yìn náà la mọ̀ pé èdè yàtọ̀ nílé ayé. Ọ̀rúnmìlà jẹ́ pé wọ́n ní èdè Ọ̀yọ́ ọjọ́ tẹ̀gbá, èdè Ẹ̀gbá ọjọ́ tẹ̀ọ̀dá Ọ̀rúnmìlà òpìtàn. Bàbá ní ọmọ kéde káàkiri ilé ayé. Èdè yìí tí Ifá ń sọ yìí, Ọ̀rúnmìlà ti jẹ́ pé Ọ̀rúnmìlà fúnra ẹ̀ gan ló gbédè níyàwó. Ká máa sọ, ká máa wí. Bá a bá wá ń sọ èdè, àwa gbọ́dọ̀ fi èdè kóra wa lẹ́rú. Ṣé mọ̀ pé ara àṣà ìlú ni èdè wà? Ara àṣà ìlú tẹ́lẹ̀ wá wà yìí, bẹ́yàn ẹnìkan ìran tí ọba ti wá pàtàkì tí ń jẹ́ èdè rẹ̀, ajẹ́pàṣà rẹ̀ tí ń sọnù nìyẹn. Ẹ dẹ̀ rí i pé nílẹ̀ kóòtù òjìrì wa, ọ̀pọ̀lọpọ̀ èdè wa la ti ń fi àṣà àtọ̀húnrìn wa la ti fi ń pa á mọ́lẹ̀. Ọ̀pọ̀ jàǹtìrẹrẹ. Ṣùgbọ́n èyí tí mo wá rí tí ọ̀jọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tí wọ́n ṣe àpilẹ̀kọ rẹ̀ fáyé, òun ni mo fẹ́ sọ níwọ̀nba bí ìmísí bó bá ṣe wá pẹ̀lú ní àjò náà, nítorí pé kò bójúmu kó jẹ́ pé wọ́n máa fi èdè kó wa lẹ́rú. Èdè ọ̀pẹ, èdè Ọ̀rúnmìlà, ọ̀tọ̀lọ̀pẹ̀. Ọ̀pẹ inú tá à ń rí epo látara igi ọ̀pẹ ní tí a ti ń yọ ike. Ní Ifá fi ní ká mú kinúkin ká lè bá gún òkin, ká fọ̀pẹ̀ lọ̀pẹ̀ ká lè bá gún ọ̀pẹ̀. Ìdí ọ̀pẹ̀ ni wọ́n ti mú ike tí wọ́n dàbí èpo ọ̀nì. Làwọn onílù fi máa ń sọ pé Ifá ní ọ̀pàlúwà rẹ̀ jẹ́, ẹni tí ń fojú èkùrọ́ wọ̀rúnmìlà yóò pàlúwà rẹ̀ jẹ́. Ó jọra wọn ni, wọn kì í ṣe nǹkan kan náà. Ìyẹn kọ́ la fẹ́ sọ lénìí. Ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá a bá ń sọ̀rọ̀ nípa ti èdè ọ̀pẹ̀, ìyẹn èdè Ọ̀rúnmìlà, èdè tiwa nílẹ̀ kóòtù òjìrì tí Ifá mú wá fún wa pé báyìí ní kẹ́ ti máa sọ kí èdè kò tó di jàǹtìrẹrẹ káàkiri gbogbo àgbáláyé. A rí i pé èdè ọ̀pẹ̀ bó ṣe ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe wa, àwọn ẹ̀sìn kìíní kejì wọ́n ń bà á jẹ́ fún wa láti jẹ́ ká rí èdè yẹn gẹ́gẹ́ bí ohun tí ò dáa, tàbí tí ò bójúmu, tàbí tí ò lẹ́tọ̀ọ́, tàbí tí ò gbófin Ọlọ́run mu, léyìí tí ó sì yẹ kí ó máa rí bẹ́ẹ̀. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká kọ́kọ́ wo àkórí ọ̀rọ̀ yìí, ẹ̀kọ́ Kàábà. Kàábà nílànà ti Mùsùlùmí, nínú ẹ̀sìn Mùsùlùmí, wọ́n jẹ́ kó wá pé ààyè kan tá a ṣe lọ́jọ́ tó ní kálukú tó máa ń ṣe kí ni. Ṣùgbọ́n bàbá ní tọra wa ká jáde kúrò nínú Kàábà ojúbọ ni. Torí pé kì í ṣe ojúbọ Allah, kì í ṣe ojúbọ Ànábì, ṣùgbọ́n tá a fẹ́ mú jáde ńbẹ̀ ni pé ojúbọ ni. Níta ń pè ní Kàábà yẹn ojúbọ ni. Ìwà jẹ́ ojúbọ Kàábà, ojúbọ Ọlọ́run lápè ní àbójúbọ Ànábì. Bó ṣe jẹ́ Kàábà yẹn,
tó wù yìí létí ẹ̀ pé à ń lọ Kàábà à ń lọ Kàábà à ń lọ Kàábà. Ìforíbalẹ̀ ní Kàábà inú ẹ̀ ló ṣe déédéé ẹni tó bá forí balẹ̀ nídìí Ògún, ẹni tó bá forí kanlẹ̀ nídìí Ifá, ara Kàábà nìyẹn. Látara Kàábà ojúbọ ìní kókó ń ta fẹ́ mú jáde bí ọ̀jọ̀gbọ́n ẹ̀mú ti yànnà náà ọ̀rọ̀ yìí o. Ẹlẹ́ẹ̀kejì kí n tó tún tẹ̀síwájú, ìrun kíkí. Ìrun kí là ń pè nírun? Ìrun ni pé ká ṣe prayer nílànà tolóyìnbó ká forí kanlẹ̀. Ẹ sì rí i pé ní èdè ti Ọ̀pẹ̀ ohun tó túmọ̀ sí fún wa ni pé ká ṣe ìwúre. Ká wá ṣe ìwúre ó ti di ẹ̀ṣẹ̀ ní ọ̀dọ̀ àwọn ará bí, ṣùgbọ́n kírun wọ́n gẹ́gẹ́ bí èdè tí ó ṣe kí ni lédi gẹ́gẹ́ bí èdè tó dáa. Do prayer, kírun. Bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ tó sì ní ojú pé ìkírun yẹn ṣe prayer ni, gbàdúrà ni. Nílànà ti ìṣẹ̀ṣe wa ẹni pé ṣe ìwúre. Ìmọ̀ kírun, ó kírun nídìí Kàábà, ó kírun nídìí Ifá. Ìrun kíkí yìí ká kírun. Bá a ṣe lè kírun nídìí Kàábà, tá a lè kírun nídìí òpó kíní, bẹ́ẹ̀ náà la lè kírun nídìí Ifá. Ìforíbalẹ̀, ìforíkanlẹ̀, méjèèjì ó jọra wọn náà. Bó ṣe jẹ́ pé gẹ́gẹ́ bí àlàyé wa àkọ́kọ́ ẹni pé Kàábà ojúbọ ni lédè tiwọn lọ́hùn. Àwa náà sì ní tí ń jẹ́ ojúbọ lọ́dọ̀ tiwa náà. Èdè tiwa ní sọ pé kò dáa mọ́ ni wọ́n ní ká mọ́ pàtàkì rẹ̀. So ó túmọ̀ pé ká ní gbogbo tí ń dójúbọ tọ̀dọ̀ wa, àwọn náà máa sọ pé Kàábà ní Ògún, Kàábà ní Ọ̀ṣun, Kàábà ní Ifá, Kàábà ní Yemọja, Kàábà ní Ṣàngó. Ìmọ̀ jẹ́ Kàábà a jẹ́ pé wọ́n rí gẹ́gẹ́ bí èdè tó dáa, ṣùgbọ́n tí ń jẹ́ ojúbọ ìyẹn sọ pé káyọ̀tì ká sọ pé kò dáa mọ́. Kí n tó tẹ̀síwájú nípele kẹta torí tí mo fẹ́ sọ 5 ni. Ìkẹta tí mo wá tún fẹ́ sọ ni pé sàárà. Kí ni wọ́n ń pè ní sàárà? Sàárà ni pé fún bí àlàyé tó lè tẹ̀síwájú tó lè yé wa, kí wọ́n sọ pé ládájá o, ó yá gba àgbò yìí lọ́rọ̀ fi ṣe sàárà pa. Yálà wọ́n ní kó há ẹran yẹn ní tútù tàbí wọ́n ní káwọn èèyàn jẹun sí Ọlọ́run. Àgbò tí wọ́n ní kó Ọlọ́run pa òun, ẹbọ náà ní kó Ọlọ́run fi rú. Sàárà ó túmọ̀ sí pé sacrifice là ń Christian ó pè. Bẹ́ẹ̀ sì lọ́nà Christian sacrifice jẹ́ nǹkan tó dáa tí bẹ́ẹ̀lì tó lọ́wọ́ sí o, tí wọ́n sọ pé ọgbẹ́ ká máa ṣe. Ṣùgbọ́n tí ń gbẹ́bọ, ẹni tó fún ọ lágbègbè kó Ọlọ́run ha, kó o pa tàbí kó o ṣe é, kó ayé jẹ́ sí Ọlọ́run, wọ́n ní Ọlọ́run ò fẹ́ bọ. Ó ní sacrifice, wọ́n ní mẹ́rin bọ pẹ̀lú Ọlọ́run, wọ́n ṣe ẹbọ pẹ̀lú mámọ́nì, wọ́n lè bàbá tí ń sọ gbé ẹ lọ. Ṣùgbọ́n tá à ń jẹ́ pé wa ni pé ìlú ẹbọ èdè tiwa ni wọ́n jẹ́ kó yé wa tó kò dáa. Àwọn ń rí wọ́n fún wa lédè míì láti máa fi pè níṣẹ́ kan náà, nínú àjò kan náà, lépò kan náà. Ẹpẹran láti fi ṣe ìrúbọ, ẹpẹran láti fi ṣe sàárà, ẹpẹran láti fi ṣe sàárà. Ṣùgbọ́n ká wá pè ní ìrúbọ ilé ẹ̀sọ́ pẹ̀lú ọ̀hún ọ̀fẹ́ kí wá ní jẹ́ sàárà. Wọ́n ní ká máa pe sàárà yẹn, àwa ń pè lédè títí àwa. Ṣùgbọ́n ìrúbọ yẹn ẹni wọn ò fẹ́ kí a máa sọ. Ẹ rí i pé wọ́n ti ń fèdè kó wa lẹ́rú, ká ní láti kíyèsí nítorí pé ara àṣà ni èdè wà. Ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tí mo fẹ́ ká tó kíyèsí lára bí tí a ti ń fi èdè kóra wa lẹ́rú nígbà tí wọ́n bá sọ pé bá Ọlọ́run ṣiṣẹ́. Bá Ọlọ́run ṣiṣẹ́ kò túmọ̀ sí pé ènìyàn ń bá Ọlọ́run ṣe iṣẹ́. Fún bí àpẹẹrẹ nígbà tí wọ́n bá sọ pé Mósè sì bá àwọn ọmọ Ísírẹ́lì, Mósè sì bá Ọlọ́run ṣiṣẹ́ nílẹ̀ Ísírẹ́lì. Ó túmọ̀ sí pé iṣẹ́ tí Mósè ń ṣe, ó ń ṣe pẹ̀lú ìkan nínú àwọn òrìṣà rẹ̀. Torí pé kí àlàyé kó lè yé wa tẹ̀síwájú, gbogbo wa la gbà láti mọ̀ pé òkè ọ̀run ni Ọlọ́run gbé. Ìdí Ọlọ́run wá sọ̀kalẹ̀ wá sí ilé ayé ló ṣe ń bá Ọlọ́run ṣiṣẹ́ yẹn. Àbí Ọlọ́run bá Ọlọ́run ní òbí ẹrin ló ṣe ń bá Ọlọ́run ṣiṣẹ́ yẹn. Níwọ̀n bá bàtà àgbà tó òkè òbí ẹrin lọ́lọ́run ń gbé. Ìbá Ọlọ́run ṣiṣẹ́ kò túmọ̀ sí pé Olódùmarè èyí tí ń bẹ lókè ni ohun tá à ń tọ́ka sí.
bá Ọlọ́run ṣiṣẹ́ a lo èdè yẹn ni kì í ṣe pé bẹ́ẹ̀ lórí kò kì í ṣe pé ó bá Olódùmarè ṣiṣẹ́ torí pé Olódùmarè lóko kò lódò kò ní iṣẹ́ tó gbé kalẹ̀ fẹ́nìkan pé lọ́rùn náà bá mi ṣe tó bá ṣiṣẹ́ fẹ́nìyàn ẹni tó ṣiṣẹ́ fún yẹn ló ṣe fún ẹ̀pá ọ̀rọ̀ adùn ọ̀rọ̀ nítorí èdè tiwa tí wọn ò fẹ́ ká pàtàkì ni wọ́n ṣe fún wa níyẹn pé ká máa lò pé iṣẹ́ Ọlọ́run bá Ọlọ́run ṣiṣẹ́ pé ò gbàgbọ́ yé ìbá Ọlọ́run ṣiṣẹ́ yẹn kì í ṣe pé Ọlọ́run sọ̀kalẹ̀ ni wọ́n jọ ń lọ sọ́nù oko tàbí nígbà tó Ọlọ́run gégi lọ́gbàrá lọ́rẹ̀ ni wọ́n á mọ Ọlọ́run gé èyí tó wà ní ipò karùn-ún jàre ni ìránṣẹ́ Ọlọ́run kí la ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run lẹni tí ó wà ní ipò òrìṣà tó mojú ògún léjà ibi tí a rán sí Ọ̀rúnmìlà ara ìránṣẹ́ tó Olódùmarè tó rán sí wa ni nílẹ̀ kóòtù òjìire Ọ̀ṣun ìkan nínú obìnrin tí Olódùmarè rán sí wa nílẹ̀ káàárọ̀ òjìire ni Ògún Ọbàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n tí a rán sí wa agbẹ́bọjárun ni wọ́n láàrin àwa àti Olódùmarè báyìí náà ni a ṣe ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tí àwọn náà ń bẹ ní ilẹ̀ ibòmíì nígbà tá a bá sọ nípa Mósè tàbí Moses tàbí èyí tó bá wù ẹ́ ká pè ní orúkọ tá a sọ pé lágbájá o nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe pé pásítọ̀ tá à ń sọ pé gbọ́rọ̀ Ọlọ́run yìí sọ́lọ́run ló sábọ síbì kan tó jẹ́ pé ní ń sọ̀rọ̀ sí létí wọ́n máa tún túmọ̀ pé nígbà tí babaláwo bá sọ pé òun dáfá babaláwo ó máa dáfá ó máa sọ pé ọ̀rọ̀ tóun sọ pé ọ̀rọ̀ Ọlọ́run lòun sọ Ifá ló ń kì Ifá tó dẹ̀ ń kì í ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọmọ Olódùmarè ni ìjẹ́ ọ̀rọ̀ ọmọ Olódùmarè òun la mọ̀ sí Ifá Olódùmarè ọ̀sá gan sí kọ̀rọ̀ kan láti máa dọ́gbọ́n sọ̀rọ̀ sí èèyàn létí bàbá wa rí pásítọ̀ tàbí èèyàn kan tó sọ pé òjíṣẹ́ Ọlọ́run kan tó bá ní òun gbọ́rọ̀ Ọlọ́run ẹ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé bí bá ti ń bẹ lọ́wọ́ kó tẹ rìkọ́dìn tó bá ti tẹ rìkọ́dìn voice message ẹ̀ ká gbọ́rọ̀ Ọlọ́run yẹn ó fi lè jẹ́ pé gbogbo ènìyàn ènìyàn gbọ́n tọ́lọ́run ń sọ kì í ṣòun nìkan ṣùgbọ́n láti máa sọ fún wa pé wọn nìkan ló ń gbọ́n tọ́lọ́run ń sọ ọ̀ọ́dí àyànfẹ́ ju gbogbo ayé lọ bá Ọlọ́run rẹ yẹn sọ̀rọ̀ kó jẹ́ pé gbogbo ayé ní ó sọ tàbí kó jẹ́ pé gbogbo ayé ní ó gbọ́ kó jẹ́ pé gbogbo ayé ló ṣe jẹ́ pé babaláwo iṣẹ́ tí babaláwo gbé dání ó jẹ́ ní ìju gbogbo kẹ́nìkan sọ pé Ọlọ́run bóun sọ̀rọ̀ lọ Ifá ń bá mi sọ̀rọ̀ bí Ifá ṣe ń bá sọ̀rọ̀ yẹn wípé nífá ń bá òun sọ̀rọ̀ ẹ̀kọ́ tó ti pọ́ tí ń bẹ nínú ẹ̀ tí ń gbé ní rẹ̀ sọ ni Ifá tí sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni Olódùmarè ni ìjọ́rọ̀ ẹni Olódùmarè yìí bá a bá wá dáfá kalẹ̀ níbí nìsín tí wọ́n bá ké sí àwọn ọgọ́rùn-ún ní gbogbo ilé ayé yìí àwọn kan ìkejì ìkẹta ẹgbẹ̀ẹ́gbèje babaláwo ilé ọmọ kì sórí ẹ̀rọ ẹyọ kan ṣoṣo tó ní kálukú sì máa sọ̀rọ̀ léyìí tí ò ṣeé ṣe nínú ìránṣẹ́ Ọlọ́run mìíràn wòlíì kan ò lè sọ̀rọ̀ ní ìsìn kí wòlíì kan wá sọ pé ọ̀rọ̀ tó ń gbọ́ gbogbo wòlíì mẹ́rìndínlógún tó wà lẹ́yìn ni wọ́n ń bẹ̀rẹ̀ Ọlọ́run yẹn òun nìkan ló máa sọ ṣùgbọ́n tí èèyàn bá dáfá níbi tá àwọ̀ ẹ̀pá dáfá níbi gbogbo ayé gbogbo ojú tí èmi nílé báyìí tó bá jẹ́ pé babaláwo ni wọ́n máa kì sí fáyẹn láti sọ pé òun àti babaláwo Ifá tó ń gbà báyìí tí fi jẹ́ báyìí babaláwo tó kì í ìjẹ́ babaláwo ó fi ìmọ́lẹ̀ tọ́wọ́ ẹ̀ fẹ̀ tó nítumọ̀ nínú ìránṣẹ́ ju gbogbo tí ń jẹ́ ìránṣẹ́ ti bòmí lọ babawo ọmọ ọ̀dọ̀ àgbà mojúbà yín àtún àbà fẹ́ni kọ̀ọ̀kan wà láṣẹ Èdùmàrè ire o orúkọ mi ò yí padà babawo Adéifá ìwà lẹ̀sìn.